ẹ̀yin èèyàn abẹ́ẹ̀rí fọ́nrán tí mo mú wá yìí mo fẹ́ kẹ́ wá lọ wò ó. Àṣírí kan tí gbajúgbajà òṣèré Ibrahim Chatta tó tú jáde lórí ọ̀rọ̀ olóògbé Murphy Afolabi, òun ni mo fẹ́ kẹ́ wá lọ gbọ́. Ó lágbára. Ó ṣe àwọn àlàyé kan nípa àjọṣepọ̀ tí wọ́n jọ ní àti nǹkan kan tó jẹ́ wípé òun ò lè sọ nígbà tí wọ́n fi wà láyé, ṣùgbọ́n tó wà wò pé àsìkò ọ̀rọ̀ tó láti sọ, àti nípa awuyewuye kan tó ń lọ lọ́wọ́ láàrin àwọn onítíátà. Ó fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ ohun tí Ibrahim Chatta tó fẹ́ sọ ní fọ́nrán yìí, ẹ wá lọ gbọ́. It's late now. Let me check what the time is. Actually, it's very okay. This is 3:55 a.m. Ìdájí la wà yìí. So I just need to make this video. I don't know why, but I've been having, I can sleep actually. I can sleep. But the thing is something that I should have just let go. I can let go. Because and to shall see, ó dòrè ọ̀run lẹ́ni kò sí láyé mọ́, kọ́lọ́n bá foríjì. Murphy Afolabi ni ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn. So naturally kò wù mí kí n sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn àtọ̀, because ẹni tí wọ́n dárúkọ mọ́ mi ó ti fi kú ṣàgbà wa. Bọ́n nítorí àwọn young people tó ń bọ̀ àti àwọn ọmọ táà náà bí, ọmọ tí Murphy bí, ọmọ tí irú àwa yẹn náà bí, wọ́n máa dá ká point out to irú àwọn nǹkan báyìí gbà mí. This is not something I really enjoy wanting to do. Kò ṣe pé bóyá, and me, I don't like coming on space like this, you know, public space like this and start talking about things like this. Ṣùgbọ́n ju ẹ̀jẹ̀ lọ, ìyà ní dájẹyàn. And mo so nítorí àwọn kan wà tó yẹ pé ní career mi mo hó wọn ní gratitude ló máa jẹ́ kí mention kíní. Inú mi wá dùn. Murphy ló kú láàrin wa, kọ́lọ́run foríjì o, kọ́lọ́run bá tọ́jú gbogbo nǹkan tó fi lẹ̀ o. Àwọn èèyàn wà láyé ńsìn tó jẹ́ ẹlẹ́rìí ọ̀rọ̀. So ìgbà tí mo dé sẹ́ẹ̀tì ní alẹ́ yìí, ẹni kọ́kàn sọ mi pé ṣé mi gbọ́ nǹkan tí Kazeem Jagaban sọ. So torí àmì ṣe fẹ́ point out, Kazeem Jagaban ò sọ the right thing o. In fact, Kazeem Jagaban ò mọ nǹkan tó ń sọ, because ṣe rí Murphy, àsìkò tí Kazeem Jagaban mọ Murphy ní àsìkò tí Murphy ti jẹ́ èèyàn tán ni Kazeem mọ̀. Irú àwọn Kazeem, ọmọ ọdún mélòó ni Kazeem gangan? Kò ń ṣe ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn o, bọ̀ fún èmi àbúrò ni Kazeem Jagaban jẹ́. So ọdún tí oníkálùkù wa ń practice àmọ́ àwọn Jagaban dé sí industry wa ńgbà tí Murphy ti jẹ́ èèyàn. Àwa mọ Murphy ńgbà tí gbogbo wa ń bẹ lọ́hùn. Okay, a ṣe ń bẹ lọ́hùn o, kẹ má ṣì mí gbọ́, ńgbà tí kò tiẹ̀ sí alátàrà gon gbogbo wa, ìgbà yẹn ni èmi mọ Murphy. So quickly kí n sáré point out, directing mi, career mi as a director ó bẹ̀rẹ̀ látòrí stage. Àtòrí stage gangan ni career mi as a director ti bẹ̀rẹ̀. Orí stage yẹn ni mo ti mọ àwọn bọ̀dá Fatai Lálùdé, ni mo ti mọ àwọn tó jẹ́ senior Murphy Afolabi lọ́dọ̀ ọ̀gá Dágunró, àwọn Ìbàbò. Àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí, àwọn Jamiu náà wà lọ́mọ kékeré ńgbà èmi àti Jamiu àti ọ̀gá àti ṣeré kan rí ládùúgbò tàwa ní Bádíà. Kó tó ya eré yẹn sínú film, Ominu Pósí or something kó tó ya sí film, gbogbo àyẹn Jamiu máa ń jẹ́ tinú mi. Àwọn Kazeem Dágunró sì wà lọ́mọ kékeré ńgbà yẹn tí mo bá ọ̀gá ṣeré kan ládùúgbò tiwa ní Bádíà, èmi àtàwọn Ṣàwòrò la máa ń pè bọ̀dá yẹn ní Bádíà, bọ̀dá Báyọ̀ Ṣàwòrò. A bá wọn ṣe eré yẹn ní ìjọra Bádíà lọ́dún náà. So àwọn lẹ́yìn ìgbà yẹn, gbogbo yẹn stage director ni mí. Lẹ́yìn ìgbà yẹn àwọn tó jẹ́ senior Murphy lọ́dọ̀ ọ̀gá Dágunró, Ìbàbò, Rasheed Ayérónfẹ́, lady kan wà girlfriend mi nígbà yẹn, Amúdá, and so many of them like that. Kúnlé Ìbàbò, ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn. Àwọn yẹn
wọ́n máa gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí senior Murphy ni gbogbo wọn èmi àtàwọn ẹ̀gbọ́n kan wà tá máa ń pè ní Sangros Ṣàgẹ̀dẹ̀ àwọn yẹn máa wá láti Lagos Island gbogbo àìmọ̀ tí mọ Murphy rí at all encounter mi pẹ̀lú Murphy lákọ̀ọ́kọ́ rí láyé fíìmù ara tèmi àti Musiliu Ajíkanlé àti ẹnìkan wà tá máa ń pè ní Ambrose Musiliu Ajíkanlé òun náà di òrè ọ̀run lónìí ọlọ́ba bá fo orí jì wọn lápapọ̀ Musiliu Ajíkanlé ń ṣe kọ̀ǹdọ́tọ̀ èmi náà ń ṣe kọ̀ǹdọ́tọ̀ ọ̀rẹ́ wa yẹn wọ́n ń pè ní Ambrose òun máa ń ṣe driver ni lọ́nà ọjọ́ òyìnbó làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti ń ṣiṣẹ́ àti ọ̀rẹ́ wa kan náà àjọgbá àdúgbò ni Sọ̀víọ̀ nìyẹn adáwó ṣe fíìmù mi àkọ́kọ́ táwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn jọ co-produce èmi àti bàbá kan ní mẹ́ran tó máa ń pè ní lọ́ọ̀yà Kọ́mọláfẹ́ ẹ máa mọ̀ wọ́n lọ́ọ̀yà Kọ́mọláfẹ́ lájọ direct ẹ̀ attempt mi sí directing the film nìyẹn attempt mi tí mo tún lè dárúkọ ẹnìkan wà tó ń pè ní Kẹ́hìndé Ayélabó ọ̀rẹ́ ìyàwó Àfíìsì Oníléré Ẹwà òun àti ìyẹn náà jọ jẹ́ ọ̀rẹ́ Kẹ́hìndé wọ́n jọ máa ń jó oníjó ni wọ́n ìgbà yẹn Àfíìsì ò tí fẹ́ ìyá kan yín gbà yẹn fíìmù ẹ̀ ò ní mo direct Elébòlò Yẹ́misí Elébòlò tó ti wà ń lo òyìnbó ń sìn àti Múyìwá Adémọ́lá náà ṣe lead actor mi ọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn kìnnì wà bẹ àwọn Lukman Raji nǹkan kan wà bẹ ṣẹṣẹ wá rí fíìmù tèmi tí mo co-produce pẹ̀lú àwọn mẹ́ta míì Musiliu Ajíkanlé Ambrose àti Yisau ní orúkọ Ambrose Yisau kìnnì kan àti bọ̀dá Sọ̀víọ̀ yẹn mo ń try láti rántí orúkọ wọn astagfirullah ẹ má bínú sí mi ṣá it's very late and I'm so sorry I'm doing this the video is long díẹ̀ but mo kàn fẹ́ fi point out àwọn kankan nítorí ìdéwájú dẹjọ́ ìwà ń dẹ̀yìn dasọ so fíìmù yẹn mo wá fẹ́ ṣe orin sí fíìmù yẹn ọ̀kan bá bí mo pé title ẹ̀ lọ́dún náà èmi àti Lábọ́ṣìndé bàdá wà sí Lábọ́ṣìndé lájọ ṣe lead fíìmù yẹn ìbejì la ṣe ń bẹ̀ ọ̀kan bá bí tèmi àti lọ́ọ̀yà Kọ́mọláfẹ́ direct so mo wá wọ́n wá ń ṣiṣẹ́ kan ní Lálùpọ̀n Bọ̀dáyọ̀mí Ògúnmọ́lá náà direct iṣẹ́ náà lọ́dún náà mo wá sọ fún Kamilu Kompo ibi tó náà bá rí fídíò yìí a máa jẹ́rìí sí nǹkan tí mo sọ yìí mo wá sọ fún Kamilu Kompo pé mo nídìí ibi orin yẹn ibi ìbẹ̀rẹ̀ fíìmù yẹn mo ti kọ àwọn orin èmi gbà yẹn tí má dẹ̀ kọ story máa ń kọrin sí látàyè stage Báyọ̀ Tìjání Sanyẹ̀rì Bùráwà sí Lábọ́sìndé Allahu Akbar máa ń kọrin gbọ́ngbà yẹn omi mọ̀ pé omi máa bàjẹ́ báyìí èmi àti Ọládùjọyè Dùjọyè a máa ń pè lólóhùn agogo àbúrò ẹ̀ ní Chokomilo àjọgbádùgbò ni so mo wá fẹ́ kọrin sí fíìmù yẹn gbà yẹn mo wá nídìí Ifá ẹsẹ̀ Ifá kó bẹ̀rẹ̀ kíní ẹ̀ Kamilu Kompo wá sọ mi pé bọ̀bọ̀ kan wà ọmọ Ifá gan ó gúdú gan kíní kan ó ròyìn Murphy fún mi lọ́dún náà lọ́hùn màá wá lọ sí Lálùpọ̀n first encounter mi pẹ̀lú Murphy ni mo wá mú Murphy wá sí ibì kan tó ń pè máa yí wà lára àwọn tó kọ́kọ́ ṣe àwọn orin hip hop Kẹ́hìndé Ayélabó tí mo sọ fún mi pé mo direct fún mi ẹ̀ òun máa ń kọrin nígbà yẹn òun ló kọ orin kan ó pè ní Raga Slam bí ayégbà yẹn ní hip hop ṣẹ̀ṣẹ̀ ń ṣe kinní àti máa jẹ́ afrobeat with the s tí hip hop tí wá ń jẹ́ ńsìn àti orin èbó tí wá ṣá tó ń jẹ́ àti máa jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn kí lórúkọ ẹ̀gbọ́n yìí ó wà ní Àpápá very popular láàrin àwọn tó máa ń produce ọgbà yẹn Kẹ́hìndé Ayélabó ló introduce mi sí ibẹ̀ ni mo mú Murphy Afolabi lọ Murphy wọlé sí blue lọ́jọ́ náà ìfá máa ń fi Murphy ṣe èyẹ blessing yẹn gbàgẹ̀rẹ̀ báyìí ló ṣe gùn kọ́nà máa foríjì Murphy Afolabi ni mo ṣe wá mú lọ bẹ́ẹ̀ tàfi wá lọ kọrin first encounter mi àti Murphy ni. Fast forward attempt mi tí kò ń ṣe okay before film tèmi yẹn Báyọ̀ Tìjání jẹ́ mọ̀ pé cameraman ni Báyọ̀ Tìjání èmi àti Báyọ̀ Tìjání mo direct iṣẹ́ ní Òṣogbo Báyọ̀ Tìjání ni cameraman mi Bùráwà sí Lábọ́sìndé sì wà láyé òun ló ní fíìmù náà ọkùnrin ogun ló pe title ẹ̀
fọ́tò kan wà tó trendy lórí social media tí Sanyeri mú tripod dání tí Báyọ̀ Tìjání gbé kámẹ́rà dání tí mo ní oṣù Ṣàngó lórí báyìí tẹ́nu mi gbẹ burúkú báyìí fíìmù yẹn ni directing ni mo ṣe nu fíìmù yẹn mo dẹ̀ tún act nígbà yẹn láyé ìgbà tójú wà lójúkun nìyẹn mi tí mọ̀ mọ́ fìrì ní gbogbo ìgbà yẹn mi tiẹ̀ tí mọ̀ torí mi tí ṣe fíìmù tara tèmi ń gbà yẹn ok fíìmù Kẹ́hìndé Ayélabówó tí mo wá sọ tí mo ṣe tó ti kejì ok kápẹ́ ti Lábọ̀ṣèdé ní 1 kápẹ́ tèmi ní 2 tèmi àtàwọn Adékọ̀lé produce káwá pé ti gáyé ti Kẹ́hìndé Ayélabówó ní 3 iṣẹ́ Lukman Raji tó jẹ́ ọ̀rẹ́ Murphy wà níbẹ̀ ṣé wá rí Lukman Raji ó wà láàrin Murphy àti Muyideen Ọládàpọ̀ Lálá ọ̀rẹ́ Muyideen in fact wọ́n jọ wá láti north ní Muyideen àti then family làwọn méjèèjì Lukman Raji àti Muyideen Ọládàpọ̀ Lálá attempt iṣẹ́ tí ó hàn because producer tó tóbi ní Lálá nígbà tí gbogbo àwọn ọmọ kékeré tá ti dàgbà Lálá ti di producer ńláńlá ti pẹ́ Lálá ló kọ́kọ́ fún mi ní dáì ẹjá ka ọkàn bàbí tèmi pé kò lọ púpọ̀ ẹjá ka tàwọn ẹyẹ olùlàbó yẹn pé èèyàn mélòó ló mú ẹ̀rí ńgbà yẹn torí pé Murphy Múyìwá Adémọ́lá dẹ̀ ní larger than life ní o Múyìwá tóbi gọ́ngbà yẹn ìgbà yẹn dẹ̀ ní Yẹ́misí ṣẹ̀ṣẹ̀ ṣe agbélébòlòdé o elébòlò á lọ tá a mọ̀ ṣùgbọ́n pé ọdún yẹn ni wọ́n ṣe iṣẹ́ ní Yẹ́misí iṣẹ́ ọdún yẹn ni mo direct Múyìwá Adémọ́lá àwọn stars mi wà mẹ́ o but àwọn main characters mi Múyìwá Adémọ́lá àti Yẹ́misí elébòlò ní lọ́dún yẹn iṣẹ́ tí Kẹ́hìndé Ayélabówó yẹn produce now attempt mi sí bigger jobs nígbàtí equipment wa gan ti ń change Muyideen Ọládàpọ̀ ni o Lálá ó fún mi níṣẹ́ kan tí a ń pè ní Ọmọọba Ṣọ̀run ibẹ̀ ni mo ti lẹ ojú Bọ̀dá Fatai Lálùdé pa báyìí ìrírí kí lè yọ èmi náà mo tún kọrin sí fíìmù yẹn náà Fúnkẹ́ Akíndélé Geneva ó ní lead role mi nínú iṣẹ́ yẹn àti Lálá àti Bọ̀dá Fatai Lálùdé bí career directing mi tó hàn tí ó sì hàn síta ṣe bẹ̀rẹ̀ nìyẹn lẹ́yìn iṣẹ́ Muyideen Lálá mo rántí pé Muyideen Lálá àti King Dr. Saheed Òṣùpá Murphy Afolabi àti King Dr. Saheed Òṣùpá wọ́n wá bá wa ní sẹ́ẹ̀tì Lálá mi tẹ́mi tí ń direct Mọ́rúfádà Èrò òní karama mi lọ́dún yẹn wọ́n bá wa bá wa ní sẹ́ẹ̀tì yẹn ó dàbí pé Murphy kọ́kọ́ fẹ́ ṣú ọ̀nà ó fẹ́ wò pé ṣé Òjòjáde máa rí iṣẹ́ àwọn Lálá ìṣe kó tó gbéṣẹ́ tiẹ̀ fún mi ó wá gbé àwúrí ẹni ó ní mo kọ́kọ́ bá ṣe mo bá Dr. King Saheed Òṣùpá ya àgbèrè ojú mo direct iṣẹ́ tiwọn náà iṣẹ́ kejì tí máa bá Murphy ṣe ó dùn mí Murphy ti fikú ṣàgbà mo wish kó wà láyé kí n lè sọ gbogbo ilé kájọ sọ lójú ara wa torí Kazeem Jagaban sọ story tí kò mọ̀ iṣẹ́ méjì náà mo bá Murphy ṣe mo kọ story Murphy tó pọ̀ o ẹ̀yà àwòkọ́ tí mo wá direct mi mo kọ́ àwọn story mi wà tí mi gba credit fún tó ẹ pé mi mo kọ kò ń ṣe pé mo fi ṣeré gún àwọn kan tó dáa pọ̀ dẹ̀ because mi àti ẹtì mọ́ra nígbà tí mo ti kọ́kọ́ lò fún orin tí mo fẹ́ kó bá mi fífá sínú ọkàn bá bí fíìmù yẹn so then ìgbà tí kí lórúkọ wàhálà ilẹ̀ ti ṣú orúnkún mi bọ̀ mo fẹ́ ṣe kíní tó rà èmi náà lè kú lọ́la ìwà akẹ́kẹ́ nìkan kan máa sọ sórí òtó tọ̀nà lórí mi dẹ̀ fẹ́ kàn fi credit àwọn èèyàn tí credit due fún kàn fi dùn wọ́n fi fún mi níṣẹ́ iṣẹ́ méjì mo direct ẹlẹ́ẹ̀kejì tí mo direct iṣẹ́ Murphy I think tí máa rántí dáadáa I think it's iṣẹ́ àṣebí iṣẹ́ frat school frat báyìí iṣẹ́ ní ṣe pẹ̀lú cultism òun ló dá èmi náà mo kọrin yẹn náà òun ló dárùn kábíyèsí ọlọ́run ọ̀run àtayé láṣẹ̀dá ọ̀run ó yá o àṣẹ̀dá ọ̀run ní táìtù rẹ̀ ibiṣẹ́ ẹni mi àti Murphy ti jà ibiṣẹ́ ẹni mo sọ fáwọn gọlúgọ̀ pé mi fẹ́ bá Bọ̀dá Fatai Lálùdé wà ń bẹ̀ nígbó Ọ̀ṣun mo sọ pé mi ní bá Murphy ṣiṣẹ́ mọ́ mi ìfẹ́ máa state because ó ti kú ibi tó dẹ̀ lọ yẹn èmi náà ń bọ̀ àlọ́bẹ̀ ńjọ́ kan bí mi ṣe bá
Murphy Afolabi ṣiṣẹ́ mọ́ ni so Murphy kọ́ ni Kazeem Jagaban ṣé wàá rí Kazeem Jagaban àti ọ̀rẹ́ wọn kan tí wàá ń lo ìbò wọn pè ní ìtùnú ọkùnrin ni àti Débọ́lá obìnrin ni àmẹ́ta yẹn náà wá ní ìmọ̀ bóyá wọ́n á jọ Murphy ni o ni wọ́n wá nígbà tí Murphy ti jẹ́ èèyàn tó yẹ pé Murphy ni the highest paid producer ní Ìdúmọ̀tà ìgbà yẹn làwọn ṣiṣẹ́ mọ́ rí wọn mọ Murphy nígbà táwọn mọ̀ tí Murphy wọ aṣọ gbàgẹ̀rẹ̀ tí máa fi ṣe ẹ̀ wọ́n mọ̀ gbà ẹ́ ṣùgbọ́n ṣe rí tí àwọn èèyàn mẹ́wàá bá wà àbáwọn èèyàn márùn àbáwọn èèyàn méjì kan ní kọ́kọ́ máa ga tí kọ́kọ́ máa gòkè ní tí Ọlọ́run ṣe fún Murphy síwájú àwa nìyẹn wípé ó hàn as a producer Kazeem ti kò tọ́ sí Kazeem lẹ́nu kó wá rò pé òun sọ ìtàn orú mi kì í ṣe ti ìgbéraga kọ́ nígbà ẹ̀ mo rántí ìjọ tí máa dá Kazeem mọ̀ gangan à ń ṣiṣẹ́ Murphy Lukman Raji náà fún mi iṣẹ́ tá lọ ṣe lójú ọ̀nà mo ṣe nú ẹ̀ ní ọ̀nà àdúgbò mi tí mo padà gbé ọ̀nà Òkè Afá Jákàndé tá tún padà a tún ṣe iṣẹ́ yẹn dá sí mi iṣẹ́ o mo tún lọ ṣe níbi tí mobile wà ní area Oriental nsìn Oriental Lagos Island lọ́nà tó gate kẹ́bà bá ṣe máa ń struggle fún iṣẹ́ ńgbà ẹ̀ iṣẹ́ yẹn dá sí mi iṣẹ́ mi tí mà wọn mi rò bóyá àwọn Lukman máa mọ̀ bóyá àti mà wọn Jagaban rí ńgbà ẹ̀ but Kazeem Kesi Jagaban àti Ìtùnú àti Débọ́lá nígbà tí Múyìwá Adémọ́lá ń ṣe fíìmù aláṣọ funfun ẹ̀ jẹ́ẹ́jẹ́ èmi dẹ̀ máa ń polówó fíìmù gan báyìí mo kọrin sí mo polówó over 400 films bẹ́ẹ̀ náà ni máa ń kọrin sí film ìgbà yẹn ni jẹ́jẹ́ yẹn èmi mo polówó ẹ̀ ìgbà yẹn ni mo mọ Jagaban àti Démọ́lá rí Démọ́lá ní fóònù kan báyìí gbà yẹn fóònù àwọn ta ló ṣe fóònù yẹn báyìí tí kíní wọn máa ń dàbí dragon báyìí tó máa ń dàbí 3 ẹ̀ẹ́ta báyìí náà kọ sí Démọ́lá yẹn ní fóònù yẹn lọ́wọ́ ìgbà tí mo máa ń Murphy ti already jẹ́ yẹn gbà yẹn so Kazeem Jagaban nǹkan tó sọ yẹn kò tọ̀nà kò dẹ́ ń ṣòótọ́ then kí n point kíní kan out ṣẹ́rí orí stage lèmi ti síwájú Báyọ̀ ní directing mo dẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ tó pé iṣẹ́ ọwọ́ ọ̀nù ní tá a ṣe lóṣogbo tí mo sọ pé bọ̀dá wá sí ẹ má bínú wo ojú wà lójúgun báyìí iṣẹ́ tí mo ní Báyọ̀ gbé kámẹ́rà tèmi directing iṣẹ́ bọ̀dá wá sí lábọ̀ sí nìyẹn ṣùgbọ́n Báyọ̀ ti já àmì tẹ̀ mọ̀ bóyá social media máa gba nínú nǹkan tí mo record ṣá ṣùgbọ́n ṣe rí Báyọ̀ ti já ní wípé èèyàn máa hàn ní directing ó hàn before ọdún àwa yìí o dáadáa àbúrò mi ni ìfẹ́ Báyọ̀ wà ní àwọn ọmọ tó pé máa mú kiri ni o ṣùgbọ́n pé ká ṣe directing film Báyọ̀ hàn ju àwa lọ kò ń ṣe táìmù sí tó wá hàn gan ni mò ń sọ as a director níjọ́ yẹn bó tilẹ̀ jẹ́ kó ti gbé kámẹ́rà lẹ́yìn èmi rí ẹ ti understand so Murphy kan ló fún Báyọ̀ ní iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ mo kàn ní kí n point out ni o mi mọ nǹkan tó yẹ kọ́rọ̀ ẹ̀ máa dààmú brain mi kò jẹ́ kí n lè sùn fídíò ìdẹ́gùn mi mọ̀ bóyá àwọn èèyàn máa lè wọ́n understand mi gan but the truth ni pé ọ̀rọ̀ yẹn ò ń ṣòótọ́ Murphy fún mi iṣẹ́ ó fún mi ní àwòrán ẹni mo dẹ̀ believe pé òun ló tọ́kù mi mọ̀ bóyá àfi tí má bèèrè lọ́wọ́ Alhaji Dr. King Saheed Òṣùpá bóyá Murphy ló tọ́kì wọn tó láti fún mi ní àgbélé ojú in fact ìgbà tí mo lọ ṣe ẹgbẹ́ One House iṣẹ́ mi ọ̀ṣọ̀rọ̀ wọ́n pè mí fún ọ̀ṣọ̀rọ̀ Dr. King Saheed Òṣùpá nítorí pé mo lọ ṣe One House ní ó jẹ́ kí n ṣe lẹ́yìn ìgbà yẹn mo ti wá ṣe àwọn iṣẹ́ bíi orúkọ làwà ìbá àwọn ìyá mi àjẹ́ iṣẹ́ ọdún ayọ̀ Olúfẹ́mi ok náà àwọn èèyàn kí wọ́n fi opportunity dárúkọ mo lu làgbà lọ́gbọ̀ ẹnu wà láìtàláì láláṣẹ ní kárí àmì gan àwọn ọ̀rẹ́ wa ti máa ń tọ́ka sí ni mo lu Kúnlé Afọ́dù lọ́gbọ̀ ẹnu ní acting Kúnlé Afọ́dù lẹ́nu àkọ́tún kó sọ pé bóbó yìí fáìn náà kí ló tẹ́ máa jí kó máa ṣarúgbó mo fi òun àti Rónkẹ́ Òṣòdì Òkè Kúnlé Afọ́dù àti Rónkẹ́ Òṣòdì Òkè ni mo rántí encouragement tí wọn ó help me career mi as because most of the time mi mo máa wà lẹ́yìn camera mo ti ṣe makeup rí mo ti ṣe continuity rí mo ti gbéná rí mo ti direct gbogbo àwọn Jagaban ò ti dé o okay salamu alaykum warahmatullahi wabarakatuh.